ẹni ó joyè tó joyè gbogbo ìlú tọ́ wá wò sà ọ̀fẹ́ kó mọ ọ̀fẹ́ ṣèyàwó ọ̀fẹ́ sílé ọ̀fẹ́ dúpẹ́ ọ̀wá réèyàn pè ọwọ́ àṣẹntọ́lá àfáà rẹ ó ní kò mọ kéwú ọwọ́ àṣẹpẹ́ntọ́lá àfáà rẹ ó ní yọ wọ̀ná ọwọ́ àṣẹntọ́lá àfáà rẹ ọlọ́lá àṣọ ọwọ́ aka gbogbo ẹ̀jọ́ òun lẹ wá gbé máìkì ní lọ́wọ́ pé kó tún wá ṣe sẹ́nu yín wá ń dùnnú olóyè ìlú yíké bẹ́ẹ̀ ni eré ẹ̀ pé pẹ̀lú àfáà wa tó bù ún àwọn tí ó bù ẹ̀yìn náà lójú yín wọ́n ti bù yín. ìyá ń bọ̀ wọ́n sì tún bù yín lẹ́yìn yín wọ́n tẹ̀ ti ń bù yín lójú yín nísìn alu ayédèbí kọ́ máa kéwò tiẹ̀ wá sáré pé kí n kankan bùkọ́ ọmọ kan fà mí ma alu ayédèbí kọ́ máa kéwò wá ń pè ní tẹ́ bá wí sí wọn ẹ wí sí wọn èmi ti jóye tí mo jẹ yìí ná o sì jójú ó tì ọ́ wọ́n sì ń ka àfa rẹ̀ kínní wọ́n ń ka àfa rẹ̀ kejì bàbá la bàbá rẹ̀ nínú kéwò lójú ọ̀nà mímà wọ́n sì ń láàlà ṣe wọn àwọn lẹ́wọ̀n ń pè wọ́n wá sọ̀rọ̀ bí tẹ́ ti ń ṣe nǹkan ẹ kú sẹ́ ọlọ́run wò yín àwọn ẹ̀mí àwọn tó lọ́hún náà sì ń wò yín yóò dáa fún yín. ya rabbi zidni kamalid-din marhamatan. ọdún olóhóró làwà yìí kò sí ta wá ṣe tàyọ pé àwa dúpẹ́ àmọ́ ẹ̀yin àdàbíyà ẹni ọ̀rọ̀ bá ń dùn àyè fọ̀rọ̀ lọ o ẹni ọ̀rọ̀ bá ń dùn àyè fọ̀rọ̀ lọ́dọ̀. laysu kamithli alladhina hum ulu sharari. à ń bẹ lọ́dọ̀ àfa wa àgbà. akramakumullah. Dr. Elehoro. akramakumullah adama Allahu hayatahu. ńgbà nù gbogbo àwọn ọmọ kéwọ́ wàá dùn parí ọlọ́run wa máa fa àgbà wa. adama Allahu hayatahu. tí ọlọ́run sì gbà kí bó ti rí nù ọkàn wa nù. adama Allahu hayatahu. àfa wa àgbà gbogbo àwa àdàbíyà àfa wa àgbà bàbá wa yára ni. adama Allahu hayatahu. àfa yára jogún kọ́ sọ̀rọ̀ kẹ́ẹ̀ma wá pé ẹ̀rí wọ́n ti ń da mímọ́ lẹ̀ látara gbogbo national mission àti ti kọjá lọ ni wọ́n ti jogún ẹ̀. alhamdulillah. bàbá yàrá bá ti sọ̀rọ̀ báyìí ẹ rí i pé no matter how cunning and ferocious you are ayara is not easy to defeat. alhamdulillah. kò sí defeat torí yóò wò kó tó sọ báwọn àtàná ti jẹta ti ń wò kí wọn tó sọ. ìjókòó yìí wá dùn pàfà wà gbàmbẹ́ ń jòkó gbogbo patikaluku ọba máa ta kọ́ máa ta. akramakumullah. ọlọ́run wọlé àwọn tó bí àfa yára ọmọ tá à ń kó àtàwọn tí ń tún bọ̀ má ṣe wọ́n ní kíláàsì ìbànújẹ́ fún dọ́kítọ̀. amiina. akí àfa wa gbà gbogbo àwa dàbí yà àfa yára púpọ̀. adama Allahu hayatahu. bàbá wa imam sànú. adama Allahu hayatahu. àwọn tún wá jọ bàbá wa làjí àgbà mo dé mo lọ kí wọn wọn wá jẹ́ ń jókòó tán dáadáa gbogbo wọn wá ń bọ̀ èmi wá fẹ́ pàdé wọn pé ọmọ kéwùlà wa wọn ni wàlláhì mo fi tájúlẹ̀ àdábì bẹ àwọn àfi kí n lọ jókòó káwọn wá kí mi sí. akramakumullah. bàbá wa imam ẹ ọjọ́ tẹ̀ ti ń bá bọ̀ kò sì yín gẹ kò sì níyìn gẹ tẹ́ fi lò tán. amiina. ọlọ́ àwọn tẹ tara wọn jáde. amiina. àti gbogbo imams tí wọ́n bẹ ń jókòó lẹ̀ gbogbo àwọn magaji tí wọ́n bẹ ń jókòó. bàbá wa Elehoro bàbá wa ìmáàmù Aláran àwọn ni wọ́n wá ń gba gbogbo kálukú wa lálejò ní lónìí. bàbá ìmáàmù Aláran gbogbo gbàtẹ́ bá máa gbàlejò àlejò oríire báyìí náà lẹ́ẹ̀ máa gbà. amiina. ọlá àwọn tó tẹnu lé ní àwa ń kí bàbá wa Elehoro àgbà tọ́lọ̀ ní kó sojú yín ẹsẹ̀ súnà gbogbo wọn ntọ́jáde lára yín ẹ tún wá ń ṣe súnà ntọ́jáde látara ntọ́jáde lára yín ẹ tún wá ń ṣe súnà ntọ́jáde látara ntọ́jáde lára yín bẹ́ẹ̀ ti ń tó lọ́nu látara pọ́lọ́ ní kẹ́mi ogun kìtì wàá gùn tó àmọ́ lọ́wọ́n ní jẹ́ ogun nígun yà. amiin. ẹ̀mí àlàáfíà yín yóò sì gùn jẹ̀mí tẹ́ lò láyé lọ. amiina. ọlá Qur'anul azim. amiin. akí bàbá wa púpọ̀ ẹ kú àlejò wa gbogbo àlùfáà ti bẹ́ẹ̀ ń jòkó mo kí yín púpọ̀ pátápátá àfa wa Abubakar oníyàn adama Allahu hayatahu. àbókí ń karatu nù ni àjọ kéwúlọ́dún wá sí àgbáyé ni Yaasin mo sí ní ọ̀rẹ́ ìsáwáka òun náà mọ̀ bẹ́ẹ̀ mo sí ní ọ̀rẹ́ bó ti jókòó àmọ́ ma kéwú jù mí lọ arúgbó lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah.
àdàbíyà ọlọ́run sóore kan fún yín gbogbo bí ẹ bá wà àdàbíyà ó yẹ kẹ́ ẹ mọ̀ ṣe jàgínní yòdò Kiramakumullah. ọlọ́run sóore fàdàbíyà púpọ̀ àfa àwọn alimarikasi tí wọ́n sọ̀rọ̀ kúrò wọ́n ti lọ́lé ọlọ́run bá wa sóore ẹ̀ fún wọn Amina. ọlọ́run bá wa dúró tì wọ́n. Amin. ẹ̀yin àdàbíyà oore tọ́lọ́run ṣe fún yín ẹ̀ mọ́ látọ̀dọ̀ àfa àgbà lóore ní ti ń bọ̀ ẹ fẹ́ràn ara yín púpọ̀. bàbá aráwùdọ̀ ti ń jánásì fún àfa Mùsàfà àfa àgbà níbà àfa ńláńlá tọ́lọ́run dájà alẹ̀ fún wa ó sì wá jánásì kò símbò míì kò símbò míì ẹ̀yin àdàbíyà lọ́lọ́run jogún ẹ̀ fún ẹ̀yin àdàbíyà ẹ̀yin lẹ̀ ní senior Kiramakumullah. àdàbíyà ò ní senior látọ̀dọ̀ àwọn àfa wa àgbà mo kò sí senior àfa wa sẹ́tún ara wa tá a máa ṣe wáàsí nígbà táwọn bàbá wa lájà gbà ń bẹ láyé tí wọ́n ó jókòó báyìí pé ṣe wáàsí àwa tún gírèdì ju àwọn tí ń ṣe wáàsí nísìnyí lọ. nínú àwọn tó ṣe wáàsí tí bàbá ní Buhari ni kò ṣe tòní mọ́ wàá nù wọn. Kiramakumullah. lójú bàbá láwọn tí ń ṣe ní sinna wáàsí ni wọ́n ń ṣe ó sì wà authentic àmọ́ tí wàá gírèdì ju tiwọn lọ. ọlọ́run tó kí nìyẹn tabakan ala tabak Kiramakumullah. bó ti gbé sẹ́mà kankan jù kan lọ bó ti tónu àmọ́ àfàgbà wa ní gbogbo bí ẹ bá ti pàdé ara yín láyé ẹ̀dọ́mọ̀ ya. Alhamdulillah. ọmọ ìyá ni wá lọ́dọ̀ àfẹ́ ilé horo lónìí ẹ wo gbogbo wa ti ń kọlura wa àdàbíyà marikasi Kiramakumullah. ẹnu bí tá a ti jìyà wájú ọlọ́run gbogbo tí ń jẹ́ àfa àlàyé lónìí. òun ni pé a kàn fojú fẹ́ràn ara wa ni àfinú fẹ́ràn ara wa sálámà ó sì dùn asalaamu aleykum ṣe wàlá tọ́lẹ̀mọ́ ọ̀rọ̀ iná kan wàlá irọ́ ni La ilaha Siyasa ni. illallah. síyáàsà ni ọlọ́run ó béèrè ní alikiyama. La ilallah. ewúrẹ́ wa ní ẹ̀yin ilé horo ewúrẹ́ òkú wọn sọmọ ìyá àgùntàn lórí ẹjọ́ ẹ cute ìyá mi ò bí dúdú làwa dúdú náà sì kóra wa jọ làbá ń tẹ̀lé ra wa kí n bàtà bára wa mú dúdú. Ya Rabbi zidli kamalid-din marhamatan fi qabri innahu lil khayri dhu sababi. ẹ̀rọ̀yìn àfàwà gbà àfàwà ayára ní ẹ̀rọ̀yìn wọn pé national missioner ayára kò síbi tẹ́ ti pàdé wọn kẹ́ tó délẹ̀ kọ́dà àtàwọn ọmọ tí wọ́n kọ́ àfà ayára ó ti délẹ̀ kẹ́ tó délẹ̀ wọ́n jogún ẹ̀ ní látọ̀dọ̀ alájí àgbà ní. Ya Rabbi zidli kamalid-din marhamatan. ẹni ó sojú ó sì dàbí ẹni ó sẹ́yìn ẹ̀yin àdàbíyà ẹni ó sojú ó dàbí ẹni ó sẹ́yìn gbogbo àwa tá à ń pé nísìn níbi ìjòkó àlàájì àgbà tó fi kalẹ̀ tí bàbá fi kalẹ̀ pé ẹ máa jò ó báwo bá tún sí ma gbogbo àwa tá à ń pé ń bẹ̀ ń la sojú la sẹ́yìn kọ́dà ẹni ó joyè tó joyè gbogbo òlu tọ́ wá wò sà ọ̀fẹ́ kó mọ ọ̀fẹ́ ṣèyàwó ọ̀fẹ́ sílé ọ̀fẹ́ dúpẹ́ ọ̀wá réèyàn pè ọwọ́ àṣẹntọ́lá àfáà rẹ ó ní kò mọ kéwú ọwọ́ àṣẹpẹ́ntọ́lá àfáà rẹ ó ní yọ wọ̀ná ọwọ́ àṣẹntọ́lá àfáà rẹ ọlọ́lá àṣọ ọwọ́ aka gbogbo ẹ̀jọ́ òun lẹ wá gbé máìkì ní lọ́wọ́ pé kó tún wá ṣe sẹ́nu yín wá ń dùnnú olóyè ìlú yíké bẹ́ẹ̀ ni eré ẹ̀ pé pẹ̀lú àfáà wa tó bù ún àwọn tí ó bu ẹ̀yìn náà lójú yín wọ́n ti bu yín. Ìyá. ẹ ń bọ̀ wọ́n sì tún bu yín lẹ́yìn yín Subhanallah. wọ́n tẹ̀ ti ń bu yín lójú yín nísìn. alo ayé débi kọ́ máa kéwò tiẹ̀ wá sáré pé kí n kankan bùkọ́ ọmọ kan fà mí ma. alo ayé débi kọ́ máa kéwò wá ń pè ní tẹ́lẹ̀ bá wí sí wọn ẹ wí sí wọn èmi ti jóye tí mo jẹ yìí ná o sì jójú ó tì ọ́ wọ́n sì ń ka àfa rẹ̀ kínní wọ́n ń ka àfa rẹ̀ kejì bàbá la bàbá rẹ̀ nínú kéwò lójú ọ̀nà mímà wọ́n sì ń láàlà ṣe wọn àwọn lẹ́wọ̀n pé wọ́n wá sọ̀rọ̀ bí tẹ́ ti ń ṣe nǹkan ẹ kú sẹ́ ọlọ́run wò yín àwọn ẹ̀mí àwọn tó lọ́hún náà sì ń wò yín yóò dáa fún yín. Ya Rabbi zidli kamalid-din marhamatan. ọdún olóhóró làwà yìí kò sí ta wá ṣe tàyọ pé àwa dúpẹ́ àmọ́ ẹ̀yin àdàbíyà ẹni ọ̀rọ̀ bá ń dùn àyè fọ̀rọ̀ lọ o La ilaha illallah. ẹni ọ̀rọ̀ bá ń dùn àyè fọ̀rọ̀ lọ I'm hurting mo ṣe dúró yìí mo hurt. La ilaha illallah. Fi qabri innahu lil khayri dhu sababi. bàbá alájí àgbà ọlọ́run bá kẹ́ wọn bàbá yẹn dáa púpọ̀ Akramakumullah. wọ́n ní gbogbo àfa tẹ bá pàdé ẹ gbà pa àfa yín ni wọ́n ẹ wà alájí àgbà níta fìdí gbogbo àfa tẹ bá pàdé ẹ gbà pa àfa yín ni wọ́n ẹ kí wọn
ẹ bẹ̀rẹ̀ kí wọn kọ́dà bàbá ní kọ́dà bí wọ́n bá dúró kí yín báyìí ẹ má jẹ́ ó dùn yín bàbá ní bẹ́ẹ̀ bá kúnlẹ̀ fún báyìí tó kí yín tán bàbá ní ẹ dìde kò yí pé kẹ́ ẹ má dìde mọ́ ẹ wà níjọ́ wọn ń sọ mo wà ń wá sí mo mú máìkì lọ́wọ́ báyìí mo kẹ́yìn sí wọn báyìí ni mo ní wàláhì mi ọ̀sàlẹ̀ káwà ní èyí wọn àwọn tí ọba máa kí wọn bẹ́ẹ̀ máa kí wọn èmi tó ọba gbó wandi salam bọ́ ọba rẹ̀ nìyí sí rẹ̀ ni bọ́ ọba ìtìrí pé bí n ti ń bọ̀ lùwọ́ náà lé jómi lọ́sọ̀ báyìí salamu aleykum ọlọ́run ò bínú sí kò sí lẹ́sẹ̀. ọmọ rẹ ní bí àìní nàkṣí. ọba àpòjú tí ọ̀dà wo mi mo ti prepare rẹ kalẹ̀. ra'aytu billadhi ra'ani. àfa àdàmú ajẹ́tùmọ̀ bí bọ́ọ̀bá lè fojú rẹ wò mí èyí tó fi wò mí wùlẹ̀ mi ló sì wọ̀ máa dẹjú yẹn dáadáa ó mọ̀ sí àgbáyé ọlọ́run bánkẹ́. amiina. mo tẹ̀lé wọn àwọn kan wá kí n mọ ní ẹ̀rọ ta ẹ̀ lẹ̀ wọ́n wá jẹ́ àárín jìnnà wọn àfa yìí wọ́n wá mú ìka mi wọ́n wá mú lọ wọ́n wá fọwọ́ ra báyìí gbogbo ẹni tí bá ti ń kí ọ máa rẹ́rìn kí wọn ni bàṣà sàtòlẹ̀ àbáyá àmọ́ kéwúlẹ̀ yìí wọ́n nígbà tá à ń tí ì sèmi àti bàbá wa yára àwa la wà lẹ́yìn àwọn ni wọ́n wà wájú bàbá lẹ́gẹ̀rẹ̀ fìyẹ́bù tẹ lẹ́fun nǹkankan gbogbo wọn ṣáájú bàbá aláṣẹ èmi àtàfà yàrá wà lẹ́yìn lójú títì a sì tún wá dúró báyìí alẹ́ lọ gbọ̀nsẹ̀ kéwúlà fún alájà bàtà tó ń kọ́ wa ní màbá sọ bàbá yàrá pé àmàdáràn àṣàgbákò kéwù sẹ́nu títì náà láti tún máa kí láti tún háyì nísì bí wọ́n ti sẹ́nu gbogbo ntọ́ ọba ṣe lọ gbà ntí baba alájà gba ṣe láyé ni wọ́n ń gbà yìí. a ṣẹ̀rù ilé ara àgbàjìtá èkú ni àwọn ọmọ wa kù ṣe ẹ̀rọ afẹ́ ilé woro ni ó ní mo fẹ́ yàwó sí mo wá ń bímọ sí mo ní ẹ máa bímọ mo máa bọ aláfa àwọn ni wọ́n máa bí ni o mo fẹ́ kí sàbí alájà àgbà ọ̀pọ̀ afẹ́ ilé woro dọ́kítọ̀ ilé woro lórí bẹ̀ ọ̀dọ̀ wọn mo ti gbọ́ òhun ni mo fẹ́ kí sàbí alájà àgbà ọ̀pọ̀ mo wá fẹ́ kálí wùmà ní Muhammad ọ̀pọ̀. sallallahu alayhi wa sallam. ẹrù ilé àgbàjì la máa ṣe ọlọ́run wọlé alẹ́ ara àgbàjì tí baba wà ní gbogbo ntọ́ bá tara ń jáde afa Abubakar elehoro alubarika o mú wọn gbẹdẹgbẹdẹ. amiina. gbogbo yẹn afa àtẹ̀ ń bẹ́ ń jòkó yẹn yá ntẹ̀ ń bá ń fẹ́lẹ́ dọ̀ ọlọ́run máa ṣe fún yín. amiina. èyí tó ti tó kálukú wa ọlọ́run oníjọ́ bàjẹ́. amiin. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. àwọn tọkọ lóyún láyé bíyàwó wa ìyàwó dókítà elehoro ti lóyún tó sì sọ dáadáa yìí. Akramakumullah. anabi adama. alayhi salatu wa salam. yálà wa Hawa. rahimahullah. wọn bímọ. Akramakumullah. àmọ́ náà wọlọ́mọ nígbà wa. هو الذي خلقكم من نفس واحدة. ọlọ́run ní ẹ farabalẹ̀ ẹ gbọ́ bí ẹ ti ń bọ̀ èmi ọlọ́run. خلقكم من نفس واحدة. gbogbo bẹ́ẹ̀ ti kúnú ayé tẹ̀ ẹ̀ tún wá tẹ̀ ìtàn yìí tó ti pẹ́ ní tán bẹ́ẹ̀ olùdó ti ń bá ní ká yọ ọmọ jà yìí mọ́ kó tó má sẹ́yìn tí ó tún wá mọ́ èmi mo dá yín látara ẹ̀mí kan ẹ̀mí kan oṣù. وخلق منها خلق كتو تلما وجعل منها زوجها ليسكن إليها. mo wá mú ìyàwó ẹ̀ jáde láti fata àhárẹ̀ ìyàwó tí ó fẹ́ mo mú jáde láti fata àhárẹ̀ ànábì Ádámù lọ́rùn rí báàsì wọ́n dá ìyàwó ẹ̀ fún ní jẹ́ ọgbọ́n ọmọ wa yé ọkùnrin tó bá lọ́pọlọ pé bẹ́ẹ̀ ni òun ní bàbá ìyàwó rẹ̀ ó ṣe bí ọmọ rẹ̀ làákàyè rò lè tó tiẹ̀ kò lè mọ̀ wàáwù tó bí wọ́n ti mọ̀ áwù inú fata àhòsì níbẹ̀ wọ́n ti dáyà ńlá wa hàwáwù gẹ́gẹ́ bí n ta àfa wa gbà bàbá wa náírà fíjì ṣàlàyé ara tí wọ́n ń ké fún wa ń tafsirin níbẹ̀ wọ́n ti dà. وجعل منها زوجها ليسكن إليها. ó tó yàwó fẹ́ òsì fẹ́ àwa ń lọ tó wẹ́lì òsì mọ́ kí nínú ilé nínú kìsìnì àwọn wa gbọ́ yé nínú yàrá kejì kí ló dé bọ̀ dákínní olómi ẹ̀ báyìí ọ̀dà sí mi láàánú kọ́dà yóò dà sí ọ lé o tó yàwó ní òsì fẹ́ mọ wá dá yàwó rẹ̀ fún láti fata òsì rẹ̀ kí wọ́n lè bá àjọ máa gbé kọ́kàn rẹ̀ wọn balẹ̀ tó bá wọlé ya Zainab náà ọkàn rẹ̀ ó sì balẹ̀. فلما تغشاها. ọlọ́ni wọ́n ń ba lọ bẹ́ẹ̀ wọ́n bẹ pẹ̀lú ara wọn فلما تغشاها ẹ̀rí gàṣà nafsahu bi thawbihi. أكرمكم الله. gàṣà nafsahu bi thawbihi. wọ́n yíra mọ́ra
ọ̀dà bòyàwó ẹ̀ gàṣà nafsahu bi thawbihi ọ̀dà sọ rẹ̀ bóra ó fi rọ kirika ara rẹ̀ báwa náà ti rọ kirika ẹ̀yin ìyàwó wa bàbá ń gbàká ìdátúlẹ̀ bàgàdà di fún yín lọ́wọ́ ni. فلما تغشاها Ànábì Ádámà ó bo ìyàwó rẹ̀ dàrú. حملت حملا nígbà wàá bò dàrú tán bẹ́ẹ̀. حملت حملا خفيفا ẹ̀rí. حملت حملا خفيفا فمرت به. حملت حملا خفيفا فمرت به. ẹ wá ń di pé ń wòrí nǹkan mi mọ́ oyún dénú a máa ń wòrí nǹkan mi mọ́ lọ́kọ́ sáájú. oyún dé téèyàn lè sọ pé ó ti lóyún khafifan ń dọjọ́ méjì ń dọjọ́ mẹ́ta tí wọ́n ti rí nǹkan mi mọ́ ń dọjọ́ mẹ́rin tí ti rí nǹkan mi mọ́ ń dọ̀sẹ̀ mẹ́rin tí ti rí nǹkan mi mọ́ títí ń lọ bẹ́ẹ̀ ń wá ń dosù ń dosù àmọ́ فمرت به. ọjọ́ wa ń kọjá lọ gbogbo ẹ̀ ń giri ara wọn lọ bẹ́ẹ̀ ń di pé ó dosù kẹrin ó dosù karùn-ún ń gbé kí bẹ́ẹ̀. فلما أثقلت nígbà wá di dùgbẹ̀ dùgbẹ̀ ojú ń wú ètè ń tóbi ẹsẹ̀ kò fẹ́ sí gbé mọ́ dáadáa falamma athqalat nù ni ń gbò di dùgbẹ̀. دعوا bẹ́ẹ̀ yìí náà bá wù ẹ́ tì ní ó dàbí pé màmá bá sì ó dàbí pé wọ́n ti tó lóyún ẹ̀ rojú wọn ni gbogbo ẹ̀ ṣe kandukandu ní a bá ti lóyún ní ma ṣe báwọn nígbà gbogbo ẹ̀ wá di dùgbẹ̀ tí ń fì. دعوا الله ربهما. ṣé sádà ń bẹ lórí jáde wọn ni tọrọ jáde máa púpọ̀. ẹ bá ń wo Suratul A'raf. فلما أثقلت دعوا الله ربهما. níbo ni bó ti wá di pé oyún ṣe bọ́ọ̀lì. da'wa Allaha rabbahuma. àárín nílẹ̀ tí wàá máa wọ ọkọ tíyàwó ẹ̀ bá lóyún tó ti wá yọ kàndù tó tún wá lọ jòkó bí wọ́n ti ń ta draft àbí bí wọ́n ti ń ta ludo àbí bí wọ́n ti ń ta scrabble àbí bí wọ́n ti ń gbá snooker tààtún abóhùn náà ń bẹ oyún ìyàwó rẹ̀ sì ní bọ́ọ̀lì yìí àwa máa kó mú tẹ̀sùbá ni ọlọ́run dákun ṣàánú wa ìyàwó mi ni ó sì di gùdẹ́gùdẹ́ gbogbo ọkọ tí ẹ bá ṣe bẹ́ẹ̀ torí ìyàwó ẹ̀ táyà ọ̀já péye kí n mọ mọ̀ tí ó bí ọlọ́run ṣàánú mi jó bí nǹkan dáadáa ọ̀ wá jẹ́rú ọkọ bẹ́ẹ̀ anabi Ádámù nù falamma athqalat. فلما أثقلت دعوا الله ربهما. abawa àgbà gbogbo àwọn àdàbí yà baba anasina mọ̀jọ̀ náà yára ẹ̀rí da'wa Allaha rabbahuma wọn wa ọkọ ń bẹ lọ́hùn ìyàwó náà ń bẹ lọ́hùn bá a fà wá dọ́kítọ̀ eléwòrán náà ti ń bẹ lọ́hùn. لئن آتيتنا صالحا. wọ́n ní wọ́n lọ́wọ́ orin tó di sínú ara wa yìí tó di sínú ara ìyàwó mi yìí ọba jẹ́ òrùre tó sì sọ̀ọ́re tó bùn wá lọ́mọ rẹ bí tá a bí tá a rójú ẹ̀ tójú pé tá a rọ́wọ́ ẹ̀ tọwọ́ pé tá a rẹ́sẹ̀ ẹ̀ tí gbogbo ẹ̀ pé àmì bí makalẹ̀ tán báyìí ẹkún ni wọ́n fi ń wẹ ọmọ náà kí ló dé ńgbà wọn wọ ọmọ kọ lẹ́sẹ̀ méjèèjì. لا إله إلا الله. afẹ́ ilé horo ọpẹ́ tẹ̀ ń dúró nínú bàbá bọ̀ yín nírú ẹ̀ bí kò sí ń tẹ̀sí ẹ̀ lépa ẹ̀rọ ọlọ́wọ́n wà lára yín. لئن آتيتنا صالحا. wọ́n ní wọ́n lọ́wọ́ bàbá bùn wá lọ́mọ gidi ọmọ rẹ̀ bàbá bùn wá ní sálihu ọmọ bí ọmọ gidi ẹlẹ́mìí ń jẹ́ sálihu ọmọ jágbajàgba ni ní sì ń jẹ́ sálihu ó yẹ kí wọ́n yí ọkọ̀ padà fún. àmọ́ náà wọ́n sọ ọjọ́ náà lọ́wọ́ àwọn ṣe bọ́ ọmọ rẹ̀ ní ọ̀yà ni gbogbo nǹkan ló mú tán ládùúgbò wọ́n ní ta ló tún lásìkò mọ́sálásí ọlọ́run ni mo jà lólè náà ẹ̀ rẹ́rẹ́ ibú ọmọ. لئن آتيتنا صالحا. sọlọ́run lọ dáwọ́ nu mọ́sálásí tó kó tọ́wọ́ gbẹ́ngbà náà ọlọ́run lọ jà lólè ó tún gbogbo lásìkò ó kó máìkì ọlọ́run lọ ra máìkì sọlọ́run lọ ra síbẹ̀ ibà wà tá à ń sin lọ́run lára. كرمكم الله. lẹ́yìn náà àtẹ̀yìntàn salihan bọ́ ọba kún wa lọ́mọ rẹ bí. لنكون. àfẹ́ ilé woro ló nínú ni أكرمكم الله. ìjókòó àfẹ́ ilé woro nu bàbá ìmáàmù Sànú ìjókòó yín ló nínú ni. أكرمكم الله. ike wọ lọ́wọ́ ha àdúpẹ́ ó rúure ó sì sọ̀ọ́rẹ́ bíi tàwọn yòókù náà ẹlòmíì rúure kò sọ̀ọ́rẹ́ bàbá agbẹ́lómi lọ síbítù ọkọ sì kọ́kọ́ kú lọ síbítù ọgbàgbé mọ́tò àti kọ́kọ́rọ́ gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ń gbé ẹ tún gbé mọ́tò wá wálé ni ó ní tiẹ̀ mọ̀ pé ń gbé mọ́tò òkú ló bímọ náà wọ́n ní tí wọ́n á sọ fún yín náà ní mọ̀ pé ń gbé mọ́tò ìyá kú ọmọ kú
ọ̀sẹ̀ tó wá padà sọ́hùn afẹ́lẹ́ woro bàbá ṣe bẹ́ẹ̀ fún yín Ìlọrin ò nítorí ẹ̀tú kọ́dà àdúgbò ní àwọn ọmọ tí ń gbọ́ kínní orin wọn máa gbọ́ yọ kàn dúró ní bàbá fẹ́ kọjá wájú yín ní ọ̀pá yọ ọ̀rọ̀ apá yọ yọ ògbẹ́ sẹ́gbẹ́ kan bàbá kọjá àwọn yín náà yóò tún fi bọ̀ gbẹ́rẹ́ mọ́ wọn lólùfẹ́ dájọ́ àdọ́jọ́ alẹ́ kò kí wákàtí márùn-ún ò ní rí alásàrì lẹ́tùká. لئن آتيتنا صالحا. bàbá bu wa lórí ìrì ọmọ bí tàfà wọ eléhoro bàbá bu wa lọ́mọ gíríkì bí táwọn ńlẹ̀lẹ̀ tàbí pé gbogbo nǹkan ló pé all complete bí tàfà eléhoro yìí. لنكونن من الشاكرين. àbáwọ̀ bàbá rẹ́wọ̀dọ̀ gbogbo ẹ̀yin àdàbíyà lanakunanna mina shakirin. àwọn àna ẹni tó dúpẹ́ fún Ọlọ́run tá a mọ̀ pé ẹ wá wo Kùránì. òní falamma atahuma solihan. falamma atahuma solihan. àmì ìtọ̀rọ̀ bí abẹ́rẹ́ oró bọ́lá ti gbàdúrà yìí Ọlọ́run nígbà tá a wá fún ọlọ́mọ dáadáa bí wọ́n gbogbo ẹ̀ ọ́ kọ̀m̀plìtì ní kétí ọmọ sí ń bẹ̀ wọ́n bí màmí etí méjèèjì ò sí ń bẹ̀ wọ́n bí màmí ojú mẹ́ta ló gbé wá sáyé classmate lèmi rẹ̀ ní Kánò àjọṣe diploma ni Malam Tahiru ojú mẹ́ta lónìí ọ̀kan ni àwọn ọmọ kíláàsì èlé wò abẹ́mi burú ẹni Tahiru mẹ̀yìdò ukù yóò ní ká Buhari dàlà ọ̀fẹ́ bá mi jànú èmi àwọn ni Tahiru mẹ̀yìdò ukù olójú mẹ́ta tí mo tó bẹ̀ kéèyàn sọ báwọn ni ẹsẹ̀ ń dún làdáni yìí lásán tó bá ní abálàdáni yìí lẹ́sẹ̀ kan èèyàn lè kú láyé ń jọ náà àwọn fi ń pera wọn ni bàbá bẹ́ẹ̀ kí wọ́n ní bá ti ní Tahiru wàláyé lókàtí sálàfà lókàtí yóò wá gbé báyìí à ń jáde lọ́nu ojú mẹ́ta lónìí wọn ò pa ń gbé kínní tí máa wá ń wò yín mẹ́tẹ̀ẹ̀ta káma wò yín báyìí tọ́ba ti fẹ́ wò yà yín mẹ́tẹ̀ẹ̀ta náà ni ó yí báyìí àwọn èèyàn lè wò ń bá ṣe bẹ́ẹ̀ fún yín ta ní òbí mi ń tá a fa wa ń ṣe lónìí nù ń ti gbogbo àwa dàbí àwa pín sí yín lónìí sí ilé eléhoro lónìí sínú pé à ń lọ bọ́mọ ìyá wa dúpẹ́ wọn rúre wọn sọ rè àṣẹ alamatu shukiril mari i'lanu hamdihi. alamatu shukiril mari i'lanu hamdihi. faman katama al-ma'rufa minhum fama shakara. faman katama al-ma'rufa minhum fama shakara. àmì tá a fi máa gbé lágbájá ó mórí Ọlọ́run ọ̀dá Ọlọ́run ọba mà ó mórí tá a ṣe fún òun ní kí ni rí ìrìnlànà hamdi. òun ni kó kéde pé ẹ wá bá ń dúpẹ́ ẹ wá fẹ́ ilé woro wọ́n wá kéde bàbá yàrá amọ̀rẹ́ ti yín o afa Buhari amọ̀rẹ́ ti yín o afa Mustapha Aladabi amọ̀rẹ́ ti yín o gbogbo ẹ̀yin bàbá wa ṣàánú bàbá wa kínní ẹ dákun amọ̀rẹ́ ti yín ẹ wá bá wa dúpẹ́ ẹ wọ nǹkan. علامة شكر المرء إعلان حمده فمن كتم المعروف منهم فما شكر. àmì tá a fi máa gbé lágbájá ọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ mà eré orí tọ́lọ́run ṣe fún òun ni i'lanu hamdi kó kéde kó announce pé ẹ wá bá ń dúpẹ́ mo fẹ́ sílé ẹ wá bá ń dúpẹ́ mo fẹ́ kó ma ẹ wá bá ń dúpẹ́ mo fẹ́ ṣèyàwó ẹ wá bá ń dúpẹ́ ọmọ mi ń lọlé ọkọ. فما كتم المعروف منهم فما شكر. àmọ́ náà yìí tẹ́ bá lè gbéra ilé da Ọlọ́run tẹ́ bá wá pati tẹ́ bá fi pamọ́ tẹ́ forí Ọlọ́run tẹ́ fi bọ́sọ́ tẹ́ dúpẹ́ fama ṣàkàrà tó ti pé nǹkan kí n kalẹ̀ wá pé tẹ́ fi ń dúpẹ́ dúpẹ́ fọlọ́run o ẹ̀ ń yọ̀nù. dókítà eléwòrò wọn dúpẹ́ lónìí. alhamdulillah. wọn dúpẹ́ fọlọ́. ó kù ṣẹ́jú márùn-ún tí mo fẹ́ lò nítorí àwọn bàbá tẹ̀sẹ̀ fẹ́ gbó kọ́ ọmọ jáde ni ilé la sì wà mo kó rédíò ní bọ̀ ni. Al-ardu la tansa. gbogbo ẹ̀yin àdàbí yíyá àti ẹ̀mbẹ́ ń jòkó àti mọ̀rìkàsí àtúnláwà ni ilẹ̀ ò ní gbàgbé. jìbá sajidina. gbogbo wájú àwọn èèyàn tí wọ́n fẹ́ rí kanlẹ̀ bọ́lá ọ̀hún báyìí ilẹ̀ ò ní gbàgbé ẹ̀. wal-laylu la yansa. abáwẹ̀ ló ooru kò ní gbàgbé. anina al-abidina. àwọn tí ń bẹ lóru wọn wá fi ooru sùn. àwọn kọlọ́n ya Allah ya Allah ya Allah ya Allah mímì wọn tí wọ́n mí ni
òru ò ní gbàgbé. والخد لا ينسى òní parí kẹwàá báyìí òun náà ò ní gbàgbé. دموع التائبين. àwọn tí wọ́n ń túbá fọlọ́hún wọn wá túbá kọjá pé alàlè fàánì lórí ahọ́n nìkan wọ́n ń dúpẹ́ ní láti inú ọkàn ní ti ń wá omi wa ń bọ́ lójú wọn ń bọ́ títí sì ń sàn wá parí kẹ báyìí ẹ̀kẹ́ ni ò ní gbàgbé. كذلك المرأة gẹ́gẹ́ bẹ́ẹ̀ lóbìnrin. لا تنسى درا عند وديها. ẹ̀rọbìnrin mo ò lè gbàgbé jọ wọ́n rọ̀bí lọ́wọ́ jọ wọ́n rọ̀bí ni ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan kìyàmà yóò bí ni kò ní bí ni ọ̀dọ̀ Ọlọ́run lọ́wọ́ àbẹ̀wò ààyè ni ó bí ni òkú ni ó bí ni ọwọ́ Ọlọ́run lọ́wọ́ njẹ́ òun fún ara rẹ̀ ó dìde lórí ìkúnlẹ̀ ni ọwọ́ Ọlọ́run lọ́wọ́ obìnrin ò lè gbàgbé ẹjọ́ tó kúnlẹ̀ ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá mọ Ọlọ́run yìí ṣépè lọ́mọ ìyá kan bẹ ládùúgbò wa lè kángu Ọlọ́run bá sàdékùn àlàáfíà fún yàrá náà àgbà ti dé wíńdò wọn ní ilé tiwa ní ilé kángu tiwọn tí bá ń bá àwọn ọmọ rẹ̀ nulẹ̀ ẹ̀yọ́ mi eléríire yìí njọ́ táwọn alájà gbàdé kí n má máa pẹ́ dé wá sí mọ́ tàfsírì bẹ́ẹ̀ ni ìjà náà sì fà á di nǹkan bí aago mẹ́rin àṣùbà lọ́dọ̀ àfa mi alẹ́kùn láago mẹ́ta àbọ̀njọ́ mi mo lè wá sùn lọ tàfsírì bàbá lè ti dọ̀hùn bẹ́ẹ̀ ń bá bẹ́yìn kúrò lára sí àpé wàá rí etí ìdè wọn àkéde mo dédé wọn dédé èmi náà dé ni wọn ṣàwùsù yìí tí ìdè mo wá dé láfítàbà wọn ti béèrè mi mo ti wá ṣàwùsù náà wọn ni èmi àti Kámílù náà ni àwọn méjèèjì náà wọn jọ bú yàn ẹ bá ní kẹwọn ẹ wá ní láàrin èrò àwa dúró wájú ọba ẹ̀yin kò dọ̀rọ̀ sí wọ̀nyí ẹ̀yin wá ń wo pé kí ni à ń jẹ́ kó dọ̀rọ̀ sí ṣé èbú náà sì ni ẹ̀yin kò dọ̀rọ̀ sí wọ̀nyí ẹ mọ ní kẹ́ ẹ máa dé yẹn ní kẹ́ ẹ máa wá tó gbó sí à ṣé mo ti gbọ́ báwọn náà bá wa fẹ́ sùn ní wàá Ọlọ́run bá ń kẹ́yà mi. àmín. mami ẹ lágùn bá jagun mẹ́ta gẹ́gẹ́ jí mi bàbá agun mẹ́ta bá ti wọn wà kan alájí ní nàm mẹ́ta ti lò wíwá wọ ẹ̀wù bẹ́ẹ̀ gbùdùgbùdù ó di wá sí ìyìn lọ́wọ́ tó kankan torí mi ò tó sí à àwọn tí ń tó ń bẹ yín sùn ni àmẹ́ni bàbá sáyé tí wọ́n tẹ̀ ń bẹ̀ ní sùn bá a di pé àwọn èèyàn ń dé wọ́n máa jíyàn pítọ̀ káṣí àfẹ́jọ́kùtọ̀ táwọn bàbá wa ní Malam Buhari ò tí ì dé ní wàá pa wọn lẹ́rìn. náà àrànṣẹ́ ọlọ́wọ́n bá yín sí àtẹ́ fi jókòó ni mo tó gbogbo sí àmọ́ sì tó yín tẹ́ fi jókòó hùn bàbá wa ní ìwọ lọ́mọ a'udhu billahi. wa fi jasadil insani amuyahum. ẹ̀rí omi kan ń bẹ lára ẹ̀dá. amuyahum. omi. minhu alwaabu. inú àwọn omi tí ń bẹ lára wa wọn inú ẹ̀ ní alwaabu ìtọ̀. wal ariku. oògùn. wal baulu. ìtọ̀ bítọ̀ ti tún burú tó ti pé àmọ́ lọ́ọ́ tọ̀ dànù àmọ́ ká tún bẹ́ẹ̀ nù àbàbá wọn yìí wọ́n pè á kí lẹ́ni ṣe ìtọ̀ rẹ̀ àárọ̀ fọwọ́ gbé dáadáa kó kún mú bàbá ti mú ní gbúrú ẹ̀ mọ́ èyàn sì ní gbúrú nǹkan náà. wàdàmú. àtòmí ojú inú omi àwọn omi tí ń bẹnu ara wa ń bẹ lóhùn náà wa. wal maniyyu. ọlọ́run wa dára kan nu omi ojú ni bẹ́ẹ̀ bá sunkún bànújẹ́ bẹ́ẹ̀ bá tọ́ omi ojú bànújẹ́ wò báyìí ó kóró bọ́lọ̀ bá mú oore dé pé àrùnkùnláì àfa wọn ká gbé fún yín pé jíìpù yìí wọn ká gbé fún yín ọmọ kéwòn yín ní láti láàrú tàfà bá wá jáde pé èmi ìran mi kan ògùn mọ́tò rí dáadáa èmi lọ sẹ́mi omi ìdùnnú nù ni tómi òun bá kán lójú báyìí ẹ̀yẹ tó lọ tọ́ o òun náà tó kóró èyí ṣe tí òjò dùn ẹ máa gbọ́ lẹ́nu bàbá wa yá. walakinna al-maniyya. àmọ́ omi kan wá ń bẹ yushiru ila. omi kan ń bẹ akramakallah. òun la tọ̀ àtọ̀ tí ń jáde lára kálukú wa tó ti pé bí n bá ń jáde àfa yẹn bá nàbọn sí yẹn báyìí ó pè é yẹn àfi bọ́ bá sọ̀ tán kọ́dà ọ̀gá bàbá wa náà ti mọ̀ àná rẹ̀ rìn ẹ lágbàá yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run pẹ̀lú ọlá omi ìrì. ولكن المنية يشير إلى سائل الخارج. yóò máa júwe bó lòun ṣe jáde ọ̀nà wo lọ́gbà jáde ẹlòmíì dá tiẹ̀ lẹ̀ nígbà tí ó dá lẹ̀ ẹni tí ó ta rẹ̀ jáde wọ́n fọlá rẹ̀ bẹ́ẹ̀ lọ́n ẹlòmíì dá tiẹ̀ lẹ̀ nígbà tí ó dá tiẹ̀ lẹ̀
ẹni tó tara omi ní jáde gbogbo àdúgbò máa ṣépele ní pé kọ́lọ́hún tiẹ̀ pa kọ́lọ́hún pa wọn. ẹlòmíì dá tiẹ̀ lẹ̀ nígbà tí ó dà á lẹ̀ ọlá rẹ̀ ní gbogbo àdúgbò fi mi. wọn lọ́lọ́mọ ti pa alájí ní sí o ọlọ́mọ ti pa wọn o ha àwọn máa ń jó orí ọwọ́ àdúgbò wa yìí. náà. وينشأ العمل في بطن الأم. dọ́kítọ́lọ́ ẹ̀rí ọmọ màá wá dàgbà fi batni ummi inú kun ya rẹ̀ inú wúńbù tó wà ní yóò máa dàgbà. بقدرة الله تعالى. pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run tí ò yẹ nìkan òun nìkan ló yẹ. لا يعلم أب ولا أم. bàbá ò lè mọ̀ ìyá ò lè mọ̀ èyí ṣe bó ní ti ṣe ń dàgbà. كيف صارت النطفة علقة. kò sólù ẹ̀ tó lè mọ̀ bó o là tọ̀ omi tó ti pọ́ dàbí gọ́ọ̀mù bó o ló ṣe wá tún di ẹ̀jẹ̀ kí. ثم صارت علقة مضغة. láti di ẹ̀jẹ̀ kí omi ní tún wá di kí ni mudgha ó tún wá di déédéé ẹran àjẹgbémì. وصارت مضغة عظاما. ẹ dákun ẹ má bínú àfàwà lisanu da ọkàn mi ń bẹ lára ẹ pé àfàwà lisanu da mo sáré pé mo rí lisanu ẹ má bínú sa ẹ dákun ẹ má bínú ẹ má bínú ẹ má bínú àwa àwọn alájọsìn bàbá wa làjẹ àgbà àkàn wa mi ní ọ̀ṣáájú ni yàtí mo dọ́dọ̀ àwọn alájẹ àgbà kó tó dé. وصارت مضغة عظاما. bá a ti gbà níyà yìí ẹni ó sin ní ọ̀mí lọ́dọ̀ àwọn alájẹ àgbà àbá yàrá ni أكرمك الله. ọ̀tán ẹni ó sin ní ọ̀mí lọ́dọ̀ àwọn alájẹ àgbà àbá yàrá náà jáná sí أكرمك الله. kódà mo lè sọ ayé àti àbá yàrá já toro ohun bàbá wa ṣé wò ní ẹ gíga àbá yàrá máa lò mo lè sọ ayé àti ẹja الله. mo lè sọ inna fi khalqi ayé àkànní ẹran mi létí inna fi khalqi samawati wal ardi waqtilafi al-layli wan nahari la ayatin li ulil albabi bàbá wuyi mukamil bija wọ́n yẹ sọ ni alladhina yazkuruna Allah ohun bàbá nù nígbà wọn kéé tán wọn ní ká fà yàrá ọjà àfà yàrá náà bá sáré pàpà ọba gba máìkì náà náà bá ohun kẹtẹ máa lò ní ẹ wàá lò máa ń gbẹ tẹ dàfà wà gbà Ọlọ́run ní fi kankan sí. àmín. Al-Qur'anul Azim. àmín. àgbà fún yín Ọlọ́run ní máa tó bá àgbà fún yín ẹ bá ti ṣáájú ẹ sì máa rí wa lẹ́yìn yín àsọlé àfa àgbàlá tẹ̀lé mu àsọlé àlàájì àgbàlá tẹ̀lé mu bẹ́ẹ̀ bá ti ń lọ níwájú báyìí àbò ó sì máa tẹ̀lé yín ẹ máa rí wa lẹ́yìn yín dandan nìyẹn bó ti gbọdọ̀ rí nù kìí ṣe pé àbí kí wọ́n bá rí ni a gbọdọ̀ fọ́lù àfa yàrá òun là fà wá gbà bẹ́ẹ̀ yóò ti jẹ́ nù kéwù. وصارت مضغة عظاما. bàbá mú ẹran bá sí ẹran ni mo kéegun bọ̀ èmi Ọlọ́run ta ni ń da lára mo wò pé tí n bá ní kẹrin wà láì sí egun ẹ ní balance mo wá kéegun bọ̀ nígbà mo kéegun bọ̀ mo wá fẹ́ràn èmi Ọlọ́run mo fi ríbìtì egun inú ni ó wà bẹ́ẹ̀ bá rí egun ẹni yé pọ̀ dáràn egun ẹsẹ̀ rẹ̀ là ń wò ń tà yìí èmi Ọlọ́run wà lọ́ọ́ fẹ́ egun síbi tọ́pamọ́. ولا يعلم أحد كيف تطورها. ìdàgbàsókè wọn yìí mo fi hàn ẹnìkan èmi Ọlọ́run ní ń dátò ni egun ọmọ jẹ egun ẹran ọmọ jẹ ẹran eyín ọmọ jẹ eyín awọ ọmọ jẹ awọ làyìlá sàkí ọmọ jẹ sọkì ẹ̀dọ̀ ọmọ jẹ dọ̀ egun kan ó súrètì egun kan ó wọ́ ẹsẹ̀ bí mo sì ṣe ni ó ní tí mo ti tòun ọlọ́kan ó súrètì mo sì lọ́kàn ó wọ́ ètò èmi Ọlọ́run ni. ويخرج الله كل أعدائها. mo ti wá gomi mo rí pọkọjá ṣẹ́jú mẹ́wàá àwọn tí ó sì sọ̀rọ̀ ó sì tún kúnlẹ̀ àwọn bàbá yìí wọ́n wá ń tijú Ọlọ́run máa la أكرمك الله. wọ́n gbó kọ ọmọ jáde bí mo dé yìí afa dókítà ọmọ bọ̀ ni mo fẹ́ ná ọ Ọlọ́run jẹ́ olówó lérí àmín. Àmín. ó sì lówó lérí ìní bíi.